jẹ́ ká fi ti Olúwa ṣáájú fún ìṣẹ́jú bíi mélòó kan. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọba àánú, alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ ìwọ ọba tí ń jẹ́ èmi ni o, ọba tí kì í jẹ iyán èkìtì tí kì í jẹ ọbẹ̀ ìṣápá tí ì jẹ ilá alásèpọ̀. Ọpẹ́ ló ń jẹ rẹ o, kò ń jẹ fùfú o, ọpẹ́ ló ń jẹ rẹ. A dúpẹ́ lọ́wọ́ rẹ o bàbá, a tún fi ọjọ́ ìnílé ẹ lọ́wọ́ o, gbogbo èyí tí ṣe ẹ̀ṣẹ̀ àti nínú ìṣe wa Ọlọ́run dáríjì wá o. Ètò tèní kó bó ṣe bá wa parí ẹ̀ bẹ̀rẹ̀ láyọ̀ ká sì parí ẹ̀ láyọ̀, níkẹyìn ká lè fọpẹ́ forúkọ rẹ lórúkọ Elédùmarè la gbàdúrà, àmín. Ẹ káàbọ̀ sórí ìkànnì ẹ̀yin tèmi. Fún ẹ̀yin tẹ́ kọ́kọ́ máa rí mi ní ìgbà kọ́kọ́, orúkọ mi ni Ayaba Táíwò Adébáyọ̀, ọmọ Èkìtì kété, èmi lèjìrẹ́ òrìlà kí ọba ọmọ, wíníwíní lójú orogún, èjìwọ̀rọ̀ lójú ìyá rẹ̀, ọmọ tá a ṣe bí èmi lèjìrẹ́ amúra, nítorí mo ya sílé alákìísà, mo sọ ilé alákìísà mo sọ donígba aṣọ. Èmi lọmọ olóòkè méjì takọtabo, èmi náà lọ máa jó lagun òye, ọmọ àrè gọrọrọ mọ ìyá sílé ọ̀nì kankan, àfúlé àbárẹ̀ ẹ̀mìlà. Mo dẹ̀ yàbàrá sílé olówó orí mi, ọmọ aláwẹ̀ kan torí wíwẹ̀ kan máa kúrò sọ́jà, kan wípé kan nájà kan bomi alura, ọmọ olóra àbẹ̀jẹ, ọmọ amúdàsílẹ̀ fògo ẹnu pani lókè ìpà. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ jọ̀wọ́ ẹ̀yin olólùfẹ́ mi, ẹ máa bá mi ṣíà ètò yìí, ẹ máa bá mi pín dé ibi tẹ́ bá fẹ́ kó pín dé, torí ọ̀rọ̀ olólùfẹ́ wa, àwọn olólùfẹ́ wa pàtàkì, ẹni yìí, ẹni ẹ̀yẹ, ẹni adé, òun la fẹ́ sọ ọ̀rọ̀ wọn lénìí. Ẹ jọ̀wọ́ ẹ bá mi pín, ẹ̀yin tẹ́ ẹ bá mi ṣíà ètò, ẹ dúpẹ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ máa comment, ẹ má gbàgbé o, ẹ bá mi comment. Mo dẹ̀ bẹ Ọlọ́run Elédùmarè lénìí kó ṣe àánú fún gbogbo àwọn tó máa ń ṣì gbọ́ o, kó má ṣì ọ̀rọ̀ gbọ́ o. Ẹ̀yin tèmi, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí n yí ohùn mi sókè díẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan yẹn wípé ọ̀rọ̀ àwọn ènìyàn pàtàkì ni mo mú wá sí orí ètò yìí lénìí. Àwọn ènìyàn mi ni wọ́n tí mo dẹ̀ ní ìfẹ́ sí. Kò dẹ̀ sí ẹni méjì náà, àwọn lẹ̀ ń wò níwájú mi yìí. Ìyẹn ni àwọn lẹ̀ ń wò ní orí ìkànnì yìí. Ẹ̀gbọ́n mi, bàbá olóyè rẹpẹtẹ, Wasiu Ayinde K1, Mayegun ti gbogbo Yorùbá, àti olórí wọn Manuela K1. Àwọn lẹ́ ń wò lórí ètò yìí. Ọ̀rọ̀ wọn ni mo mú wá lénìí. Lóòótọ́ bọ̀dá mi Wasiu, bọ̀dá mi ni wọ́n ní Èkìtì. Jẹ́ kí n kọ́kọ́ kí wọn wípé wọ́n kú oríire ọdún kan tí Ọlọ́run ti fi kún ọjọ́ orí wọn ní nǹkan bí ọ̀sẹ̀ tó kọjá. Kán má ṣe bínú sí mi pé mi ò wá kí wọn ní orí ẹ̀rọ ayélujára. Mi ò rí àyè púpọ̀ ní ìgbà yẹn láti wá sórí ètò láti wá kí wọn ni. Káre ò bọ̀dá mi, ẹ̀mí yín tó ṣe ọdún yìí á tún ṣe ọ̀pọ̀ ọdún láyé o. Ẹ gbọ́ ẹ tọ́, ẹ fi wú parí, ẹ fẹ̀rì jòbì. Gbogbo àníyàn yín pátápátá ni ló máa mú wá sí ìmúṣẹ. Ní fàìsàn ló gbà o. Ní jẹ́ olóyè àná, dẹ̀ ní jẹ́ olórin àná. Iwájú lọ̀pá ẹ̀bì tí ń ré sí, iwájú ni ọwọ́ ọlá yín á máa lọ o. Káre o. Mo tún kì ẹ́ sí ilé ìyè rẹ lẹ́kìtì o. Ọmọ olóòkè méjì takọtabo, ọmọ wa ọmọ ẹkùn láàfin, ọmọ akéré ara kọ́lọ̀rọ̀ gbọ́ kẹ́ àṣẹ. Ẹ kú ọdún. Ìyẹn jẹ́ ti kíkí fún ọjọ́ ìbí wọn. Ìyàwó wọn Manuela náà, òun náà kí wọn wípé wọ́n kú oríire ọjọ́ ìbí. Bí olórí wọn ṣe kí wọn, òun lẹ̀ ń wò yìí o. Tẹ́ ẹ fi mọ̀ wípé kò sí ìjà láàrin wọn. Nípa ìjà tó wà láàrin wọn àti rògbòdìyàn tí a tún gbọ́ lẹ́nu ijọ́ mẹ́ta yìí, òun lèmi náà fẹ́ bá wọn dá sí. Nítorí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ lóòótọ́ ní ìgbà yẹn, wọ́n dẹ̀ ti parí ọ̀rọ̀ yẹn. Ẹnu ijọ́ mẹ́ta yìí ni a tún wá rí Gistlover tó tún gbé ọ̀rọ̀ kan síta. Èmi náà mọ̀ sí ọ̀rọ̀ yẹn, àmọ́ ìgbà tí mi ò tiẹ̀ ti rí àyè láti dá sí ọ̀rọ̀ yẹn ní ọjọ́ kìíní àná nípa aáwọ̀ tó ṣẹlẹ̀ láàrin wọn yẹn, tó dẹ̀ ti di pé ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ wá dá sí, wọ́n ti parí ẹ̀ fún wọn, kò dẹ̀ sí ìjà rárá. Eléyìí tí mo tún wá rí tí Gistlover tún wá gbé síta,
òun ló mú mi wá fẹ́ sọ nǹkan tí mo fẹ́ sọ lénìí torí Gistlover kì í mòfo kò dẹ̀ kì í parọ́. Gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lórí ayélujára lóòótọ́ tí wọ́n bá rí díẹ̀ a lè fi díẹ̀ kùn pé káta àdùn kí ìyọ́ dùn kó lè ṣe é gbọ́ sétí. Òun ni èmi fi wá pé kèmi sọ nǹkan kan nípa ọ̀rọ̀ yìí lénìí torí mi ò fi bọ̀dá mi yẹn ṣeré o. Wọ́n ní a kì í dára ká má kù síbì kan o, kò sí gbogbo wa pátápátá la dára tá a kù síbì kan. Síbẹ̀síbẹ̀ náà wọ́n ní kò sí bó ṣe lè rí tẹni ní tẹni tàkísà ní tààtàn gẹ́gẹ́ bí òwe o ẹ̀yin àgbà. Lóòótọ́ wọ́n nífẹ̀ẹ́ obìnrin dáradára, wọ́n dẹ̀ jẹ́ ẹni tó máa ń fẹ́ obìnrin lóríṣiríṣi. A lè fi gbogbo ara bá wọn wí fún yẹn, a lè fi gbogbo ara wá wọn wí fún yẹn rárá nítorí fún kíni ọ̀nà méjì ni ọ̀rọ̀ wọn pín sí. Ìdí méjì ló dẹ̀ lè fà á. Ọ̀rọ̀ wọn èkíní ni wípé wọ́n jẹ́ olórin tó jẹ́ wípé gbogbo wa la mọ̀ wípé olórin wọ́n máa ń fẹ́ obìnrin tó pọ̀, obìnrin máa ń sátẹ̀lé wọn, ọkọ obìnrin ni wọ́n. Tí wọn ò bá ṣe sóbìnrin, obìnrin á ṣe sí wọn. Àìmọye obìnrin tó jẹ́ wípé torí kí ó tiẹ̀ lè sùn tì wọ́n lásán, wọ́n á fọgbọ́n sọ wípé wọ́n fẹ́ gbé eré fún un láti lọ sí ọ̀dọ̀ rẹ̀. Ìgbà tó bá máa dé ọ̀dọ̀ rẹ̀, wọ́n á gbé súnmọ́. Ẹ dẹ̀ mọ̀ wípé ó ṣeéṣe ó rọrùn fọkùnrin láti wípé kóun débẹ̀ tóbìnrin bá gbé súnmọ́ òun, ṣèbí kìkan débẹ̀ kí satisfy ẹ̀ kó dẹ̀ máa lọ ni, ju obìnrin lọ. Tóbìnrin ò bá ti ní ìfẹ́, ò ní ìfẹ́ sí nǹkankan yẹn nìyẹn. Àfi tó bá yẹ wípé ọ̀rọ̀ yẹn ó ní nǹkan tí ọkùnrin yẹn tí ó ṣe sí obìnrin yẹn tó fi rí bẹ́ẹ̀. Nítorí ìdí èyí gbogbo àwọn tó bá ti fẹ́ olórin ó yẹ kán máa ní sùúrù. Àti wípé ó dẹ̀ jẹ́ mùsùlùmí tó yẹ pé ó lè fẹ́ ìyàwó. Àwọn ìdí tó dẹ̀ tún fà á tí mo dẹ̀ lè mọ̀mọ̀ ni wípé wọ́n jẹ́ ẹnìkan tí wọn ò tún ní orí obìnrin. Bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ tún jẹ́ ẹnìkan tó jẹ́ wípé bóyá kádàrá la lè pé torí kò ń ṣe mímọ̀ ṣe wọn, kò dẹ̀ kí ń ṣe pé wọ́n mọ̀ọ́mọ̀ ń ṣe bí ìkà. Àwọn kan dẹ̀ wá sọ wípé bóyá ó ní nǹkan tó ń fobìnrin yẹn ṣe, kò sí nǹkan tó ń fi ṣe o. Tó yẹ pé mo lè ṣe àlàyé oríṣiríṣi ìdí fún yín wípé kò sí nǹkan tó ń fi àwọn obìnrin yẹn ṣe bí kò ṣe wípé àwọn náà ń fẹ́ obìnrin. Kò dẹ̀ sí obìnrin tí wọ́n ń fẹ́ tí wọn ò kì í tọ́jú wọn dáadáa. Wọ́n dẹ̀ máa ń tọ́jú gbogbo àwọn obìnrin wọn dáadáa. Arìn má tòṣì òun ni wọ́n máa ń fi àwọn ìyàwó wọn ṣe. Bẹ́ẹ̀ náà dẹ̀ ní ìfẹ́ àwọn ọmọ wọn dáradára. Ọ̀rọ̀ yẹn kì í ṣe ọ̀rọ̀ ìní. Ẹ yẹ kí gbé yẹn sí ọjọ́ iwájú láti wá fi àwọn oríṣiríṣi àpẹẹrẹ hàn fún yín wípé kò sí nǹkan aburú tí bọ̀dá mi Wasiu K1 Mayegun máa ń fi àwọn obìnrin ṣe. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin wọn yìí lóòótọ́ ló ṣẹlẹ̀ nípa owú jíjẹ ni wọ́n fi jàǹgbà yẹn tó jẹ́ wípé oríṣiríṣi àlejò pàtàkì obìnrin ni wọ́n máa ń gbà sílé. Wọ́n tẹ̀ sọ pé bóyá ṣẹ́ẹ̀fù kan gbà yẹn nìkan ní ìgbà yẹn tó ń bá wọn ṣiṣẹ́ pé bóyá ó gbé súnmọ́. Tó bá ti pẹ́ náà tóbìnrin yẹn ti ń gbé súnmọ́, bóyá òótọ́ ni bóyá kì í ṣe òótọ́, bóyá ti pẹ́ tó ti ń gbé súnmọ́, ṣé ọkùnrin ò ní gọ̀ọ́ ni. Nǹkan tó wá fa ìjà ni wípé owú jíjẹ, àìfarabalẹ̀ fún ìyàwó wa Manuela, òun ló fẹ́ fa rògbòdìyàn ńgbà yẹn tó yẹ pé olórí Manuela yìí ó di wípé ó lọ kọ̀nẹ́ẹ̀tì CCTV kámẹ́rà ilé Mayegun ọkọ rẹ̀, ó lọ kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ mọ́ orí fóònù rẹ̀ láti máa mọ́nítọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní inú ilé níbẹ̀. Òun ló ìdí àṣírí yìí òun ló wá tú sí ọwọ́ ọkọ rẹ̀ tí Wasiu fi bínú tó fi dìjà láàrin wọn gbà yẹn wípé kí ló lè bá débẹ̀ kó wá máa mú CCTV láì sọ fóun kó fi ọ̀rọ̀ yẹn pọ̀ dáadáa bí ọ̀rọ̀ yẹn ṣe rìn gbà yẹn. Àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn gẹ́gẹ́ bí màá ra aṣọ kékeré. Ó lọ ṣe CCTV yẹn, ó lọ ṣe sórí aago fóònù rẹ̀, aago ìbánisọ̀rọ̀ rẹ̀, ó dẹ̀ fi mọ́nítọ̀ bí gbogbo nǹkan ṣe ń lọ
nínú ilé pẹ̀lú ọkọ rẹ̀ nígbà tí ò bá sí nínú ilé tó yẹ pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Ibi tó ti ṣe àṣìṣe nìyẹn, kò yẹ kó ṣerú ẹ̀. Ó dìjà láàrin wọn. A dẹ̀ tún gbọ́ wípé gan ó tún fẹ́ bó ṣe kó àwọn ọmọ ọkọ ẹ̀ mọ́ra tó, ó dẹ̀ tún fọgbọ́n kọ ẹ̀yìn wọn síra tí ò yẹ kó rí bẹ́ẹ̀, torí bọ̀dá mi kò ń fi àwọn ọmọ ẹ̀ ṣeré rárá. Gbogbo wa náà la mọ̀ wípé gbogbo àwọn ọmọ ẹ̀ pátápátá ló máa ń kóra jọ tó dẹ̀ máa ń ṣe dáadáa sí wọn. Ìdí èyí ni Wasiu K1 fi bínú, ni Mayegun fi bínú o, tó fi dìjà láàrin wọn gbà yẹn. Wọ́n dẹ̀ bá wọn parí ìjà yẹn lóòótọ́, elégbèrègbè. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bára wọn ṣe papọ̀, kò sí ìjà mọ́. Eléyìí tó tún wá fẹ́ ṣẹlẹ̀ nísìnyí, dùgbẹ̀dùgbẹ̀ tó fẹ́ jà yìí nísìnyí, tí Gistlover lọ gbé síta, òótọ́ ló ń ṣẹlẹ̀ o. Bẹ́ẹ̀ ni, èmi náà ti mọ̀ sí o, mo ti mọ̀ sí, ó ti tó bí ọjọ́ bíi mélòó kan báyìí. Àmọ́ mi ò kàn rí àyè láti wá tètè sọ̀rọ̀ ni. Wọ́n ń pe orúkọ àbúrò olórí Mariam Anako náà pé o, orúkọ ẹ̀ Fọlákẹ́ lórúkọ rẹ̀. Wọ́n ní Fọlákẹ́ ìbílẹ̀ àbí kinní kan, ìbílẹ̀ àbí kinní kan. Àbúrò ló jẹ́ sí olórí Mariam, Fọlákẹ́ yẹn. Òun lẹ̀ ń wò tí Gistlover gbé síta lórí ètò tí mo gbé síta yìí o. Gistlover bó ṣe gbé síta nìyí o. Gistlover ẹ kú iṣẹ́, torí bẹ́ẹ̀ ṣe gbé síta ni mo ṣe gbé sí orí ibí yìí. Obìnrin yìí ẹni bá mọ̀ dáadáa kó bá wa sọ fún. Òun ló tún fẹ́ dá dùgbẹ̀dùgbẹ̀ sílẹ̀ báyìí o, tó tún gbé súnmọ́ K1 o. Òun ni wàhálà tó ti fẹ́ ṣẹlẹ̀ nísìnyí, tí a tètè ń ké síta wípé kó má di pé ilé tún lọ dàrú, torí Manuela yìí àti K1 ìbáṣepọ̀ wọn ó dára o. Ìbáṣepọ̀ wọn dára, kò sí ọkọ àtìyàwó tí ò kì í jà o, kò sí rárá. A lè mọ̀ pé ẹni ayélujára ni wọ́n, so òun ló jẹ́ ká máa rí gbogbo bó ṣe ń ṣẹlẹ̀, kò sí nǹkan tó pamọ́. Méjì lọ̀rọ̀ mi lè ní báyìí, pàtàkì jùlọ ìdí gangan tí mo fi fẹ́ sọ ọ̀rọ̀ yìí lè ní. Òun ni wípé àkọ́kọ́ mo máa bá ìyáàfin Manuela sọ̀rọ̀. Èkejì mo dẹ̀ máa ránṣẹ́ sí Fọlákẹ́ Mariam Anako yìí. Èmi ò mọ̀ o. Lákọ̀ọ́kọ́ ìyáàfin ìyàwó wa Manuela, mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan báyìí. Ó yẹ kí n bá yín sọ̀rọ̀ yẹn lọ́tọ̀ ni, àmọ́ mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí bíbà yìí. Kí ìyáàfin Manuela kó lọ gbé jẹ́ dúró, nítorí ẹni tí a bá nájà òun là ń wò o. Gẹ́gẹ́ bí òwe ẹ̀yin àgbà, wọ́n ní ẹni tí a bá nájà òun là ń wò. Ìfẹ́ tó wà láàrin òun àti ọkọ rẹ̀, ìbáṣepọ̀ wọn, nǹkan tí ọkọ rẹ̀ bá sọ fún òun ni kó gbàgbọ́, àti ìwà tí ọkọ rẹ̀ bá wù sí. Nítorí ẹni tó rí nǹkan ṣe ni o, tó fẹ́ kú pẹ̀lú ẹ̀. Ọwọ́ ẹni tó ti sọnù ńkọ́, òun lè ọ̀rọ̀ gbogbo àwọn obìnrin wọ̀nyí o. Lẹ́nì kíní bó ṣe ń fẹ́ wọn nìkan ìgọ̀kan náà ni gbogbo wọn. Obìnrin kan tó bá tún ti fẹ́, òun ló máa ń bí àwọn tó kù nínú nípa owó gígẹ, tí bọ̀dá yẹn á wá bínú ta pa wọ́n tì, táwa tún kọjú sẹ́ni yẹn. Bó tẹ̀ jẹ́ pé ẹni tó jẹ́ wípé kò lè fẹ́ ìyàwó kan àbí kò lè fẹ́ ìyàwó méjì lẹ́ẹ̀kan ni wọ́n, torí wọ́n jẹ́ ẹnìkan tí mo rí báyìí pé kádàrá wọn ò lè fẹ́ obìnrin méjì lẹ́ẹ̀kan. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kò ń pa wọ́n tì rárá. Àwọn náà ló máa ń sá tá ní wọn ò ṣe mọ́. Torí mo rántí ẹnìkan tó ń pè ní tó máa ń kì ní ìgbà yẹn ní UK, tó máa ń pè ní Alpha Omega, torí pé ó rí i pé ó bá obìnrin kan wọléwọ̀de, òun ló bí yẹn nínú, tó dìjà tí yẹn fi bá jà, tí bọ̀dá náà sọ wípé àwọn ò ṣe mọ́. Ìgbà tẹ́ ẹ ti mọ̀ wípé irú ọkùnrin báyìí lẹ̀ ń fẹ́, ẹ̀yin tèmi, tẹ́ ẹ ti mọ̀ wípé irú ọkùnrin báyìí lẹ̀ ń fẹ́, ó yẹ kẹ́ ẹ fọwọ́ lérán, kẹ́ ẹ máa wòye, kẹ́ ẹ gbájúmọ́ ti yín. Ẹni bá ti ń ṣọ́ ọkùnrin, ó máa fi ṣe ra ẹ. Wọn ò kì í ṣọ́ ọkùnrin. Ṣé ẹnìkan lè ṣọ́ ọkùnrin ṣe báwọn ọkùnrin wà yìí ni?
kátẹ̀ ti sọ pé ọkùnrin gbajúgbajà tó jẹ́ wípé wọ́n ní tẹ́ bá rán lórí lóde àdàbí pé kán bá wọn relé obìnrin ló fọ́n fèrè fọkùnrin olóríire. Bàbá wa Orlando Owo ló kọ orin yẹn kọ́lọ́run fẹ̀rún kẹ́ bàbá. Bẹ́ẹ̀ ni o àwọn ọkùnrin ayé ìsìn yìí mọ̀ gbé súnmọ́bìnrin obìnrin ayé ìsìn yìí wọ́n á gbé súnmọ́ wọn. Ìyáàfin Manuela olórí ọmọọba ní Ìjẹ̀bú ẹ jọ̀wọ́ ẹ̀yin lólórí ọmọọba Akílẹ̀ ní Ìjẹ̀bú ẹ jọ̀wọ́ ẹ fira yín sípò ọ̀wọ̀ o ipò tí Ọlọ́run gbé fún yín ẹ má yẹ kí èṣù kó gbà á o ẹ má mọ́nítọ̀ ọkọ yín mọ́ ẹ má mọ́nítọ̀ ọkọ yín ẹni bá ti ń ṣọ́ ọkùnrin lọ́wọ́ lẹ́sẹ̀ olúwa ẹ̀ á fúnra ẹ̀ ní hypertension Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ní ẹ̀jẹ̀ ríru o ẹ má mọ́nítọ̀ ọkọ yín ẹ wà lórí ọwọ́ yín ṣe bí ẹ̀yin nìyẹn àmọ́rú iṣẹ́ tẹ̀ ń ṣe náà ìgbà tẹ́ ẹ̀ tí ìfẹ́ bọ̀dá kátọ̀n lẹ̀ ń jà nísìnyí báyìí kọ̀ńténà lẹ̀ ń já ṣé ìyẹn ò tí ì tó wọ́n dẹ̀ máa ń kẹyìn lọ́wọ́ gbogbo èèyàn lóde ń wárí fún yín ẹ̀dẹ̀ tún ti paṣẹ ẹ̀ tún ti joyè kò tí ì sí ẹni tí mo sì rí tó sì rí báyìí ní gbogbo àwọn ìyàwó tó ti fẹ́ ṣáájú yín kẹrántí pé ẹnìkan ló ń fẹ́ tẹ́lẹ̀ tẹ́ gbà á àmọ́ ẹ̀yin fúnra ara yín tẹ́ ẹ̀ bá ṣe àtúnṣe kẹ́ ẹ fara yín balẹ̀ kẹ́ ẹ fọkàn yín balẹ̀ kẹ́ ẹ dúró lórí ọwọ́ yín kẹ́ ẹ dẹ̀ máa gbádùn ọkọ yín ní àyè tó bá fi yín sí wọ́n á tún gbà á o ìyẹn ó jẹ́ tibẹ̀ lọ Ọlọ́run ò ní jẹ́ kán gbọ́kọ yín lọ́wọ́ yín o ẹ má ṣerú ẹ̀ mọ́ ẹ má mọ́nítọ̀ ọkọ yín mọ́ ẹ má ṣiṣẹ́ yín kẹ́ ẹ dẹ̀ máa tọ́jú àwọn ọmọ ọkọ yín àti àwọn ọmọ ti yín lọ Ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ̀yin tèmi tẹ́ wò mí lórí ètò lénìí ẹnikẹ́ni tó bá mọ arábìnrin tó sọ wípé Fọlákẹ́ bóyá àbúrò ni bóyá ẹ̀gbọ́n ni èmi ò mọ̀ wọ́n sà ní sísítà olórí Mariam Anako ni ẹ tún bá wa sọ fún o kó má tún wá dá lé K1 rú o kó má tún wá gba K1 kó má tún wá dá lé K1 rú kó má tiẹ̀ gbé súnmọ́ rárá tí bọ̀dá Wasiu K1 tó bá tiẹ̀ tún máa fẹ́ ìyàwó mìíràn kò wá ń ṣe bíi arábìnrin yìí o nítorí náà ẹ bá wa sọ fún kó má tiẹ̀ gbé súnmọ́ rárá kó yẹra fún a ti ń pariwo báyìí o torí bó ṣe ṣẹlẹ̀ léléyìí o ẹ̀yin tèmi bó ṣe ṣẹlẹ̀ léléyìí ní ìgbà tí olórí Naomi tó jẹ́ wípé wọ́n ń sọ pé kò rí bẹ́ẹ̀ irọ́ ni àlejò ẹ̀ ní kinní kan ni àlejò ọba ní igbáṣegbá ni àwòṣàwò ni ní ìgbà yẹn ọ̀rọ̀ mi ó yé àwọn tó yé o bẹ́ẹ̀ ni torí tá a bá tètè múra sí nísìnyí ká sọ fún kó yẹra fún wọn ká ó máa da ìgbéyàwó wọn rú o wọ́n ní kí ọ̀bọ tó gbé èèyàn bọ ọ̀gbẹ́ kéèyàn tètè gbé ọ̀bọ bọ ọ̀gbẹ́ o ẹ jọ̀wọ́ kélé má tún ṣe kó má tún lé Manuela lọ torí Manuela àti K1 ìbáṣepọ̀ wọn dára o torí Manuela jẹ́ ẹni tó ní ọ̀yàyà tó dẹ̀ jẹ́ pé ó máa ń bá ọkọ rẹ̀ lọ sóde eré dáadáa tó jẹ́ wípé ṣàṣà obìnrin tó ti fẹ́ sẹ́yìn ló sábà máa ń ṣerú ẹ̀. ẹ wò ó ti jẹ oyè pẹ̀lú ọkọ ẹ o ẹ kìlọ̀ fún kó wá ọkọ tiẹ̀ síwájú torí tó bá rò wípé òun fẹ́ fẹ́ K1 nísìnyí òun fẹ́ fẹ́ Mayegun báyìí kí ìyàwó tilé kó tún lọ kóun náà máa jẹ́ olóyè àná àbí kò yé yín ipò yẹn kò lè rí gbà o kó dẹ̀ wá rántí wípé ọ̀pá tó fi na ìyálé ó wà ní òkè àjà fún ìyàwó o bẹ́ẹ̀ ni o ẹni bá ti mọ̀ kó sọ fún Gistlover káre o ó ti gbé síta nísìnyí torí tí n bá kọ́kọ́ sọ báyìí wọ́n á lè sọ pé torí olórí Naomi ni mo fi wá ń sọ̀rọ̀ àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó yẹ pé Gistlover ló kọ́kọ́ gbé síta òtítọ́ ni ọ̀rọ̀ yẹn o kẹ́ ẹ gbọ́ ẹ bá wa sọ fún ẹ bá wa bẹ́ẹ̀ kó jìnnà réréréréré sí K1 kó jìnnà sí àfẹ́ o àfẹ́ kó tún lọ dalé ẹ̀rú o kó jìnnà sí kí ìyáàfin Manuela náà kó so ọwọ́ agbẹ́jẹ́ kó so mọ́wọ́ kó má máa ṣọ́ ọkọ rẹ̀ káàkiri mọ́ ọ̀rọ̀ mi kò jù bẹ́ẹ̀ yẹn lọ o ẹ̀yin tèmi ẹ jẹ́ ká pàdé ní comment section ẹ̀yin tẹ́ ẹ̀ dẹ̀ tí subscribe sí orí ètò wa lédè Èkìtì ẹ bá wa subscribe o ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò kẹ́dẹ̀ bá wa tẹ aago tó wà níbi aago ilé ṣọ́ọ̀ṣì
tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ yìí ibi ilé tán kọ subscribe sí yẹn torí ètò wa tá a bá ti mú wá nìkan òjọ̀kan ẹ lè máa rí wò ìyókùn ìyanra o ọmọdé ti dì sí o adé àjẹkànra o.